nation lógo ìgbà òmìnira Yorùbá ló jẹ mí lógún. Ẹ̀yin bọ́dà mi, ẹ̀yin àǹtí mi, ẹ̀yin àbúrò wa, gbogbo ẹ̀yin mo rọ̀ yín. Ẹ jẹ́ á jáde fún Mega Rally tó ń bọ̀ lọ́nà. Bí bàbá wa Chief Májàsọ́lá Àdìsá Ìgbòho Òòṣà tó máa ní ìtura fún òmìnira ilẹ̀ Yorùbá láti dá dúró ilé ojú tó lọ. Ẹ jẹ́ á fìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ á jáde síta. Àwọn bàbá máa ń sọ pé wọ́n máa ń pòwe kan, wọ́n ní kíní tó ń bẹ nígbó dúdú mọ̀wú ní tó bá fẹ́ pa ẹyẹ kó pa ẹyẹ. Wọ́n ní kò sí kan tí bẹ inú gbó, wọ́n ní bẹ̀rù Ọlọ́run tó bá ń bẹ̀rù Ọlọ́run kó bẹ̀rù kò sí kan tó bẹ nígbó. Táwọn bàbá wa pa wọ́n ní ẹjọ́ ìjọba àwọn ológun sọ fún wa ní àwọn ilẹ̀ jẹ́ ìrùbàrá. Ẹ jẹ́ á jáde síta, mo bẹ̀ yín, mo rọ̀ yín. Àwọn bàbá wa ti dàgbà kò sí kan tó lè ṣe mọ́ wọn lágbára àti jà mọ́. Bàbá olóòrò ti sọ nígbà yìí wọn pé wọ́n tó bá tàbùkù wọ́n náà àwọn ọmọ tó hàn tó wá lè kí ni wọ́n á jà fúnra wọn. Ẹ̀jẹ̀ ẹ̀yin ọ̀dọ́ ẹ jẹ́ á jáde síta. Wọ́n lọ́jọ́ kan la máa ń kọ̀ ìyà, ẹ jẹ́ á kọ̀ ìyà yìí. Àwọn Fúlàní wọ́n ní plan láti pa wá, gbogbo ilẹ̀ Yorùbá láti pa láti káàkiri. Èyí ń dẹ̀mọ̀ pé lágbára àwọn tó láyé tọ́jọ́ wọn, ọmọ tó jẹ̀ ní ìlú tọ́jọ́ gbogbo ìjà ogun náà tó kó wọlé Yorùbá àwọn aláàbò ṣe ní gbogbo ẹ̀ lágbára tó lálẹ̀. Tó bá pẹ́ ilẹ̀ Yorùbá yìí ilẹ̀ Ọlọ́run nífẹ̀ẹ́ sí ni gbogbo nǹkan tó bá wọn kó agbára tó àwọn aláàbòṣòro gbogbo ẹ̀yẹ ọmọ ọdún ẹ̀yẹ ọ̀dọ́ ẹ̀yìn bọ́ọ̀dà mi àti ẹ̀já jáde o àtàwé àìṣẹ́ṣe àṣe yahoo àṣe olóṣó àwọn Fúlàní yìí wọ́n ń gbogbo ìsọtìtì wa wọ́n tún ṣàlùmọ́nì gbogbo orílẹ̀-èdè Nàìjíríà gbogbo tó ti wọlé wọ́n kó àwọn síbẹ̀ tó jẹ́ ilẹ̀ ìsọtìtì ilẹ̀ ọmọ Yorùbá kò dẹ̀ kó ibẹ̀ àpò àwọn ní wọ́n Nàìjíríà elédè kan ló jẹ́ one nation ìdìbò túmọ̀ one nation ti pé tábàjọ́ ó ṣèdè kan tá a gbọ́ra wa yé òun náà pè ní one nation so elédè mẹ́ta ni wá àlè jẹ́ wọ́n Nàìjíríà tó ẹ̀ mẹ́ẹ̀ká tanra wa ẹ̀yin bàbá wa ẹ jọ̀ọ́ abẹ̀ yìí àwọn èèyàn ẹ̀yẹ sọ̀pọ̀tù tẹ́ẹ̀bá yẹ̀ ti sọ̀tọ̀ tẹ́ẹ̀bá sọ̀pọ̀tù wa ẹ fi wálẹ̀ ẹ má pa kọ́ tó wálẹ̀ torí tó tí wàlẹ̀ bá máa délẹ̀ àwọn ọ̀tá ayabo yóò ẹ fi wálẹ̀.